jẹ́ ọmọ òde ibì kan. gbẹ́rẹ́dì ẹ kalẹ́ o ẹ̀yin èèyàn wa èmi náà làbúrò yín ọmọ yín alówó nílé ọmọ hasan ìkànnì ẹ̀sán àti ẹ̀ta tó níyànmọ́ sí tó gbèjè pọ̀ náà lẹ́wà 93.7 Wazobia FM tó kalẹ̀ sí ìlú Onitsha ẹ mọ̀ pé o tún lélẹ̀ àrò tán nílé alára náà àrò tún lélẹ̀ lórí ìkànnì Wazobia FM tí ẹ mọ̀ alára àgbáyé dá èmi náà lọmọ yín àbúrò yín alówó nílé ọmọ hasan ọmọ nílọrin àfọ̀njẹ́ nídùn tó yọ ètò wa ń bẹ̀ lágbédé o bíbáyìí láti máa bára sọ̀rọ̀ lórí àṣà àti ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ Yorùbá jẹ́ ẹ̀yà kan tó ní àṣà àti ìṣẹ̀ṣe lóríṣiríṣi a ń bára sọ̀rọ̀ lórí ìkíni ní ilẹ̀ Yorùbá ní àṣálẹ́ yìí ṣáájú náà mo ní kí gbogbo àwọn èèyàn mi àwọn tó wà lóníṣà àwọn tó wà ní Àsàbà àwọn tó wà lẹ́dó àwọn tó wà ní Akwa Ibom Bayelsa gbogbo ibi tí ọmọ Yorùbá bá wà ní àṣálẹ́ yìí mo kí yín o ẹ káalẹ́ o ṣé dáadáa mo bá yín ìkànnì 93.7 náà lẹ́wà á sì mọ bára sọ̀rọ̀ lórí ìkíni ní ilẹ̀ Yorùbá ẹ má jóyà yín lẹ́nu kò sí kàndí kan tó lè dánrò ilé ìwò wọ́n ní ẹyẹ tí ó bá dorí kodò bí àdán bí ó pọ̀jẹ̀ lẹ́nu òyì ó sì kọ díẹ̀ ibi láti mọ bára sọ̀rọ̀ lórí gbogbo àwọn àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ náà kí ni jẹ́ ìkíni ìkíni ní ìlànà tí a máa ń gbà ní ilẹ̀ Yorùbá béèrè àlàáfíà ìṣesí àti bí a bá ṣe wà ní àárín ara wa ìkíni wa pín sí oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá torí Yorùbá wọn fẹ́ràn kan mọ kíni púpọ̀ ayọ́mọ ní eléyìí akíni igbá akíni tọ̀hún akíni bẹ́ẹ̀ ni Yorùbá ló ní kíkí Yorùbá ò dẹ̀ lè fi kíkí lẹ̀ a ò lè fi kíkí lẹ̀ kíkí àti Yorùbá ọmọ ìyá kan náà ni wọ́n tẹ́ bá rọmọ Yorùbá tí ò mọ̀ pé àgbàlagbà tá bá rí à ń kíni tàbí ará àtọ́ yẹ ká kíni kò dún lé àbí wọn ò tún fi tọ́ pé kíkí ó wà nínú àṣà kan tó jẹ́ gbòógì ní ilẹ̀ Yorùbá torí tá bá jí láàárọ̀ ó ní bá ṣe ń kíra wa tá bá jí lọ́sàn-án kọ́ tá bá pàdé ara wa lórí ìnà tá bá jí ní alẹ́ àbí tá bá ń rẹ̀jú lọ́wọ́ gbogbo ìṣesí àti ìgbà tó ní bí Yorùbá ṣe máa ń kíra wọn ṣáájú mo ní kí n ṣàlàyé fún wa pé a ní ìkíni àwọn kan máa ní ìkíni pín sí ọ̀nà mẹ́ta ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ ṣùgbọ́n èmi náà ṣe ìwádìí ráńpẹ́ ìwádìí díẹ̀ náà ni o lẹ́nu wọn bá tí ọmọdé mi tí mo lè ṣe mọ́ mo rí i pé a ní ìkíni fún àsìkò ọjọ́ a ní ìkíni fún ìṣẹ̀lẹ̀ ìkíni fún ìṣesí a sì ní ìkíni fún iṣẹ́ tí túmọ̀ sí pé gbogbo àsìkò ọjọ́ láyé táwọn èèyàn ní mẹ́ta ni àwọn kan ní rárá o a ní àsìkò ọjọ́ tó 4 àwọn kan ní rárá a ní 5 wọ́n ní nínú àsìkò ọjọ́ a ní àárọ̀ a ní ìyálẹ̀ta a ní ọ̀sán a ní ìrọ̀lẹ́ a ní alẹ́ àwọn míì máa ń pe alẹ́ ní àṣálẹ́ ká má fọ̀rọ̀ gùn àárọ̀ kí náà pè ní àárọ̀ àsìkò ní àárọ̀ bó la ṣe ń kíra wa ní àárọ̀ àárọ̀ ní ìgbà tí ẹ pé ní ilẹ̀ ò tí ì mọ́ òṣùpá ti ń wọlé lọ díẹ̀ gbogbo tó kún lóṣùpá ò tó nǹkan mọ́ ìwòye oòrùn nìkan ló kàn fẹ́ mọ jáde ṣùgbọ́n kò tí jáde tán ìgbà yẹn ní àárọ̀ tá bá jí nígbà yẹn á kíra wa pé ẹ káàárọ̀ kò jíire bí wọ́n ní tá a bá kí ni ó sì dáhùn pé ẹ káàárọ̀ o mo jíire torí ẹ̀ náà fi ń pe Yorùbá ní ọmọ káàárọ̀ ò jíire lẹ́yìn àárọ̀ gbàlà tó máa ń kíra wa nínú àsìkò ọjọ́ Yorùbá tún lá ní ìyálẹ̀ta àwọn òwá òkú pé àsìkò ní ìyálẹ̀ta àsìkò ìyálẹ̀ta ní ìgbà tí òòrùn bá ṣẹ̀ṣẹ̀ kàtàrí ó máa ń bọ́ sí àkókò aago 12 ìyẹn táwọn èèyàn pè ní 12 o'clock ìgbà yẹn ni wọ́n pè ní ìyálẹ̀ta àwọn Yorùbá tún máa kíra wọn nígbà náà wọ́n á kí wọn pé ẹ kú ìyálẹ̀ta àwọn èèyàn sì fún wọn lésì pé ó akínyìn o ẹ kú ìyálẹ̀ta ó di mélòó ó di 2 nínú àsìkò ọjọ́ bákan náà ní ilẹ̀ Yorùbá nínú àṣà wa àti ìṣesí wa a tún ní ọ̀sán nígbà tóòrùn bá ti kán gọrígọrí àsìkò gbàngàn la mọ̀ pé òòrùn ti pọ́n nítorí náà fi ń pè ní ọ̀sán tó
tó bá dìgbà náà ń kọ́ Yorùbá kíra wọn pé ẹ káàsán, tó bá kí ni pé ẹ káàsán, ọmọ Yorùbá fèsì pé ẹ káàsán o, ṣé dáadáa ni, wọ́n sì béèrè pé dáadáa ni. Yorùbá ò lè kíyàn kó tó máa béèrè àlàáfíà rẹ ni. Èyí ni wọ́n máa fi mọ̀ pé lágbájá ò fẹ́ràn tàmọ̀dò. Lẹ́yìn ọ̀sán kọ́ ìgbà wo la tún ní? Alẹ́ a tún ní ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́ lọ́dọ̀ àwọn eléyìnbó wọ́n máa ń pè ní evening. Ìrọ̀lẹ́ yẹn làwọn Yorùbá máa kíra wọn pé ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìrọ̀lẹ́. Àsìkò òun gan-an ni Yorùbá máa ń pè ní ìrọ̀lẹ́ torí òòrùn ti ń wọlé lọ, òòrùn tán mọ́kò òun ló ti yọ lásìkò gbà náà. Lẹ́yìn ìrọ̀lẹ́ ń kọ́ àsìkò wo la tún ní? Àní alẹ́, àní àṣálẹ́. Ọmọ Yorùbá tàtà ẹ mọ̀ pé o tún lè lé ẹ gbádùn mi púpọ̀. Ìkànnì Ẹ̀sán àti Ẹ̀ta tó ní ìmọ̀sí tó gbèjè kan 93.7 tó kalẹ̀ sí ìlú Onitsha náà lẹ́wà. Ẹ má kúrò ń bẹ̀ o, ó wà ń bẹ̀ lètò ló wà ń bẹ̀. Ẹ jẹ́ ká polówó ọjà náà, mò ń bọ̀.